ètò lónìí o I cite you Oyèkọ́lá Adékúnlé Augustine ẹ mọ̀ kú òde àná ẹ kú òde ìdájú I cite you my brother God bless you wọ́n ní ẹ kú ètò wọ́n ní bàbá o Òṣàbọ̀lẹ̀ Esther Olúwakẹ́mi mo rí yín o ẹ kú àbọ̀ Alapatira delegate wa mo rí yín o Ògúnjọbí Abímbọ́lá Olúwafẹ́mi mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Ẹniọlá Akínláyọ̀ ọkọ̀ bíi pé bàbá gbọ́lá hàn mo rí yín o ẹ kú ojúmọ́ orí ètò early praise láwà yìí o ìyìn àjímúná láti darí Agbọ́lá rédíò TV àtúntìdé àti kalẹ̀ ẹ̀rí wọn ò lè fi jóun mọ́ra bọ́yá ń jó ni ìjó mo jójójójó lálẹ́ àná mo tún kò sí láàárọ̀ yìí Ọlọ́run náà gbà mí èyí tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí instrument of praise ni o by Pastor Fẹ́mi Fender mo ní téèyàn bá sọ pé Fender ló ń jẹ́ ẹ mọ̀ fáwọn instrument ló ń jẹ́ Fender bíi guitar bíi amplifier bíi combo àwọn nǹkan tó ń jẹ́ Fender nù pásítọ̀ ìsọ̀rọ̀ ẹ̀ ní Fender ó ń ta guitar ló fi ń sọ̀rọ̀ nígbà guitar bá yan Ọlọ́run kí wá ló mú wọ tó lè yan Ọlọ́run dáadáa Agbọ́lá rédíò TV náà látúwà o ibẹ̀ láti kí yín káàbọ̀ sórí ètò wa early praise ìyìn àjímúná èmi máa ṣíwájú wọn nínú olóríire òjẹ́bẹ̀ẹ́nu ara ẹ̀ sọ tiẹ̀ níwọ̀nba kékeré ló kù ní ọdún yìí kó parí èmi máa ṣíwájú wọn nínú olóríire olóríire bá pé bá o èmi ni máa ṣíwájú wọn. ẹgbẹ́ sọ́nà ìrọ̀lẹ́ kí n má ba lọ́wọ́ nọ́mbó káyé pépè pé bí a ṣe wà fún oníṣọ̀nà mo kí yín níbi tẹ́ bá ti ń wò mí láàárọ̀ yìí mo kí yín lólẹ́èdè tẹ́ ẹ ti ń gbọ́ mi o mo kí yín ẹ̀yin tèmi káàkiri àgbáláyé ibikíbi tẹ́ bá ti wo dára Agbọ́lá rédíò TV mo kí yín ẹ kú àbọ̀ ẹ kú ìsinmi òní o ìsinmi ẹ̀kejì rèé nínú oṣù kẹwàá kejìlá Okudiri Ugi Eze I can see you God bless you àwọn tí wà lédè Ugbonu bíá kedu ọdúnmá gbogbo ẹ̀ náà ni kò dédé tọ́lọ́ wọn gbọ́ bó dédé China náà ni Ọlọ́run gbọ́ wọn bá tún àwọn ìyàwó tọ́wọ́ hallelujah fẹ́ dàgbé sókè hallelujah shout hallelujah mo ní àárọ̀ yìí láti máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo oore tó bá ṣe fún wa oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọdún yìí títí dòní oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ oṣù yìí títí dòní oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títí dòní oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọjọ́ òní títí di wákàtí yìí oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ wákàtí yìí di ìgbà táwa yìí ọba David Adénáyèké mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o early praise rèé láti darí Agbọ́lá rédíò TV Ruth Ọláìdé Adéjùmọ̀ bó o ní ṣé kò rẹ́ra ẹ bọ̀ kú àbọ̀ wọ́n ní good morning and happy Sunday ẹ ṣeun ẹ kú iṣẹ́ àná àsìkò ìsinmi òní Olúwafẹ́mi Oṣùọlálé OOI àwọn èèyàn ń gbórí wọlé lọ́tún lọ́sì mo rí yín o ẹ kú àbọ̀ Ògúnjọbí Abímbọ́lá Olúwafẹ́mi ẹ kú àbọ̀ hallelujah ẹ wo bó ṣe jẹ́ pé Kérésìmesì ń wọlé tọ́dún tuntun ti ń wọlé ètò kan wà tá a máa ń ṣe láti ọ̀dọ̀ wa ń bí Samiza Agbọ́lá àti Diamond Production náà máa ń ṣètò ẹ̀ a máa ń kó àwọn olórin káàkiri Maryland àti outside a máa ń kó wọn jọ wọ́n wá kọrin 1000 praises a máa ń pè ní àṣálẹ́ alẹ́ ẹgbẹ̀rún ìyìn àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn night of 1000 praises ó wàá yin Ọlọ́run fúnra rẹ̀ wàá fohùn ẹ̀yin Ọlọ́run
wà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó ti ṣe fún ọ a máa make sure pé praises tó máa ń wà ń bẹ̀ ó gbúdọ̀ pé 1000 Saturday ta fẹ́ mú yín ni o Saturday ọjọ́ méje òní Saturday ọjọ́ méje òní yes Saturday the 15th of December 2018 venue ní 10710 Mariusville Road Randastar MD 21133 ìyìn náà ni ó dá wa ká lè mọ yin òní nǹkan lọ́nà dá wa fún un wọ́n ní àwọn áńgẹ́lì ń kọrin èrò sí kẹ́mi ìdáńgẹ́lì ń ṣe ju kọ́ máa kọrin lọ àwọn àti ìdáńgẹ́lì náà èjì á máa yìn aago 4 la máa bẹ̀rẹ̀ oníjọ́ sátidé yẹn sátidé tó ń bọ̀ yìí ẹ wo àwọn olórin lóríṣiríṣi náà ń bọ̀ Speechless ń bọ̀ ń bẹ̀ Tèmítọ́pẹ́ Oyèwọlé ń bọ̀ ń bẹ̀ Máyọ̀wá Ọ̀jọ́mọ́ ń bọ̀ ń bẹ̀ Tósìn Adú ń bọ̀ ń bẹ̀ Abímbọ́lá Charles ń bọ̀ ń bẹ̀ Rúùtù Àpáta ń bọ̀ ń bẹ̀ Fẹ́mi Bídàpọ̀ ń bọ̀ ń bẹ̀ Miracle Praise ń bọ̀ ń bẹ̀ Miriam Akínbóyè ń bọ̀ ń bẹ̀ àwọn olórin náà bọ̀ ń bẹ̀ wọ́n níye ìwọ tó wáyé pé o mọ instrument play máa bọ instrument wà ń bẹ̀ wá play fún ara rẹ wá ní Olúwa ìwọ tó mọ oníkọ àyè wà fún ẹ open mic ni kò sí irú concert tó ṣe bẹ́ẹ̀ yẹn pápábádé ẹ̀ ní pé gbogbo oúnjẹ tẹ́jẹ̀ ń bẹ̀ o ọ̀fẹ́ ni o gbogbo mímu tẹ́mu ń bẹ̀ ọ̀fẹ́ ni bákan náà Father Christmas Santa Claus á fún ọmọdé lẹ́bùn á fún àgbàlagbà lẹ́bùn ẹ gbọ́dọ̀ bí ìsìn Saturday lẹ́yìn ni ẹjẹ́ àjọ kíra wa wọnú ọdún tuntun kájọ kíra wa wọnú Kérésìmesì Reignet in majesty, the Lord reigneth, the Lord reigneth. Blessed be the name of the Lord, for the Lord our God, he reigneth in majesty. Ẹ wò ó lálẹ́ òní o ní KOF Cafe lálẹ́ òní Adéolú Olówóyọ̀ ọba onílù mo sọ fún yín mo lárakùnrin tó lùlù fún Sunny Adé rèé ó ṣe lọ́ọ̀ṣì ábọ̀mù àlọ́ọ̀ṣì ábọ̀mù yìí ní KOF lálẹ́ òní láago 7 ni o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká péjú síbẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká péjú síbẹ̀ ó rèé wọ́n ní ìlú praise ẹlẹ́dàá ń bọ̀ yìí guitar praise ni guitar praise rèé ẹ ti máa ń gbọ́ táwọn èèyàn fẹ́ inú praise Olúwa guitar praise nìyẹn eléyìí inú praise ní ìlú náà fi praise Olúwa níbẹ̀ ẹ jẹ́ àpàdé láago 7 lónìí ní KOF Cafe 4869 Glendale Road Buwi níbẹ̀ náà ti máa ṣe o ẹ jẹ́ àpàdé ńbẹ̀ Adéolú Olówóyọ̀ ọba ìlú ọba onílù àwọn náà ṣe lọ́ọ̀ṣì yẹn ẹni pé bò ń ṣe pápá bí aṣọ bàbá aṣọ̀nà tó bá di lọ́la o ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́la òde òyí lọ́la yìí ògbóǹtarìgì òṣèré orí ìtàgé kan tí gbogbo yín mọ̀ sí Òkúnnù Wálé Akóredé Òkúnnù tẹ́ máa gbọ́ bàbá Òkúnnù ẹ̀yin tẹ́ mọ̀ ẹ ti mọ̀ ara àwọn tó ń rìn lọ́wọ́lọ́wọ́ nínú àwọn òṣèré orílẹ̀-èdè Nàìjíríà Nollywood artists wọ́n bọ̀ ní studio wa o live direct kí mo sọ wọ́n bọ̀ live direct ní studio wa ní ọ̀la ọjọ́ ajé ẹ wò ẹ bá wọn pàdé ẹ fẹ́ bá wọn ya fọ́tò ẹ fẹ́ ṣèkì wọn ẹ bọ̀ wọ́n lọ́wọ́ Òkúnnù a máa ń gbádùn yín ẹ fẹ́ rí wọn ẹ pàdé wa lọ́la tó bá di láago 11 ní studio wa bẹ́ẹ̀ ni láago 11 ní studio wa bàbá wa Samson Mọ́tọ́ṣọ́ dábì wa mo kí yín ẹ kú ojúmọ́ ìránṣẹ́ Olúwa ṣàlàfíà lẹ́wà sàbọ́mì wa náà ń kọ́ mo ní lọ́la òde òní yìí o lọ́la òde òní òṣèré orí ìtàgé ni òṣèré movie star ni Nollywood star Òkúnnù tí gbogbo wa mọ̀ sí Òkúnnù Wálé Akóredé ó ń bọ̀ ní stúdíò wa o ó ń bọ̀ ní stúdíò wa lọ́la látago 11 ẹ̀yin tí ẹ fẹ́ bá ya fọ́tò ẹ máa bọ̀ ẹ̀yin tí ẹ fẹ́ ṣe how are you ẹ máa bọ̀ ẹ̀yin tí ẹ fẹ́ ṣe Òkúnnù mò ń gbádùn ẹ máa bọ̀ wọ́n wà lórí ètò láti ọ̀la bẹ̀tẹ̀ tètè wá pàdé wọn bí kẹ́lì bá wọn ya fọ́tò kẹ́lì kí wọ́n fún yẹn takuntakun tí wọ́n ń ṣe. bàbá wa Tóyìn Star Bóríṣàdé bó o ní Fẹ́míníkì mo rí yín o ẹ kú àbọ̀ ṣáàpì àlẹ́ wa
mo ní ẹ wò ó lórí ètò tá a wà lónìí a ṣe àwọn ìkéde pápá ni o níjọ́ sátidé night of 1000 praises ẹ̀ka àwọn ọmọdé wá ẹ̀ka àgbàlagbà wá ẹ wá gbórin lọ́fẹ̀ẹ́ bàbá wa ọ̀pẹ́ yìí náà lùlù ẹ wá lùlù fún wa lọ́jọ́ ọ̀hún gbogbo tó ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́fẹ̀ẹ́ ni padà Christmas lọ́fẹ̀ẹ́ oúnjẹ ọ̀fẹ́ omi mu ọ̀fẹ́ orin ọ̀fẹ́ yes ẹjá pàdé ńbẹ̀ lónìí lálẹ́ òní ní KOF cafe Adéolú olówó yọ ọba onílù ó ṣe lọ́ọ̀ṣì ábọ̀mù ẹ̀ ìlú praise eléyìí tá à ń gbọ́ lọ́wọ́ yìí guitar praise ní Bàfẹ́mi Fender oníbàkan náà lọ́la akórèdé Wálé Akórèdé tí gbogbo amọ̀sọ́kùnù wọ́n ń bọ̀ ní stúdíò wa o wọ́n ń bọ̀ ní stúdíò wa ẹ̀ńtẹ́ fẹ́ rí wọn ẹ̀jẹ̀ àpàdé lọ́la yẹn gbọ́n sókè Pastor Fender. Every other God na so yeah. 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 Ọ̀dà ó pé parapara wíbẹ̀ yes bàbá lọ́wọ́ lẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ Airly Praise ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti dájú Agbọ́lá rédíò TV èyí tó bá yẹ pé ẹsẹ̀ ń wọlé ni ìyìn àjímúná rèé o ibi tá a ti máa ń yin bàbá God lógo ní gbogbo ọjọ́ ìsinmi tẹ́ ẹ bá wojú aago lọ́dọ̀ tí wàá ń bí aago 7 kọjá ìṣẹ́jú 16 aago 7 ó kọjá ìṣẹ́jú 16 kí ló ń jẹ́ bẹ́ẹ̀ 7:46 nìyẹn àwọn akẹ́wọ̀n àtà àgbọ̀ Yorùbá dáadáa bàbá àsọ àgbọ̀ Yorùbá mo ní abala tá a wà yìí láti máa ń yan Ọlọ́run láti máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore tó ṣe fún wa abala tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí láti dúpẹ́ lọ́wọ́ bàbá God fún gbogbo oore tó ṣe fún wa oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọdún yìí títí dòní oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ oṣù yìí títí di wákàtí yìí oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títí di wákàtí yìí oore tó ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọjọ́ òní títí di wákàtí yìí àtòrè tó ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ ní wákàtí tá a wà yìí Lizzy Ajíbọ́lá mọ́mí wa borí yín o ẹ kú àbọ̀ sórí ètò bóò ni bàbá wa ń kọ́ Kúnlé Ìbíkúnlé mo ráyìn náà o ẹ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà ẹ kú múra ọdún ẹ kú pọpọ ṣinṣin yes mo ní lórí ètò wa Airly Praise àlejò wa tó ń bọ̀ lọ́la Wálé Akórèdé ni o Wálé Akórèdé alàgbà òkúnnù tẹ́ mọ̀ sí òkúnnù Yorùbá Nollywood artist wọ́n ń bọ̀ lórí ètò wa lọ́la ẹ̀yin tẹ́ wà ń tòsí tẹ́ fẹ́ rí wọn lọ́la ẹ jẹ́ á pàdé láago 11 ní stúdíò wa tẹ́ bá gẹ̀ẹ́tì ẹ̀yẹ tẹ́sì mi máa sọ àdírẹ́sì fún yín 4946 ní Old Court Road Randastar MD 21133 bẹ́ẹ̀ ni ìmẹ́pin wonder ó jẹ́ kẹ́mi gan wà wọ́ndà ó wọ́ndà wonderful 3 dábù 2 dábù 4 dábù wà wọ́ndà 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 bàràbàrà bàbàbàbàbà bàbàbàbà bàbá lókè bàbá ọwọ́ mi rèé ìbà fún bàbá gọ́ọ̀dù túwálé bàbá gọ́ọ̀dù mo yìn yín o olúwa mo gbé yín ga bàbá o hallelujah òjò olúmídé mo mà rí yín ẹ kú àbọ̀ happy Sunday happy second Sunday in the month of December. Mo lẹ́yìn tẹ́ bá wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ ra tíkẹ́ẹ̀tì yín ẹ̀yin tẹ́ bá wà Maryland níjọ́ sátidé night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn organized by Sami Sayo Agboola and Diamond Production bẹ́ẹ̀ ni
Grenada stamp bí ni o kí ló orúkọ ẹ̀ ìyanu na wonder is a marvelous and miracle olórúkọ ńlá ẹ gbọ́ kí ló orúkọ ẹ̀ na wonder kí ló orúkọ bàbá mi olórúkọ ńlá kábíyèsí ẹ̀rù jẹjẹ ọba tó kojú bọ́dá ògbónú omi kábíyèsí ẹ o tíwálé kó máa lọ́lẹ̀ ó dà Pastor Fẹ́mi Pẹ́ndà orí ẹ wà ń bẹ́ẹ̀ yọ ẹ́ dédé ẹjọ́ kó ń bẹ́ẹ̀ fún ó tún pa kọ́kọ́rọ́ ń dà ó dé kí àwọn tó mọ mísíkì ẹ ṣeun Pastor Fẹ́mi Pẹ́ndà ẹ jẹ́ sáré dé yàrá kéde wa ní kíákíá ní kánmọ́kánmọ́ ní iṣẹ́ wọ́n yá parapara let's go ó dà gbọ́n sókè. Dayọ̀ Agboola ní bàbá o rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o rédíò TV gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bù ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdúrà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV nígbàgbọ́ Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Baba Lonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. bẹ́ẹ̀ ni o Baba Lonta the ultimate in audio production. Yes, Dayọ̀ Agboola Radio TV náà la wà lórí ètò wa early praise. Mo ní ẹjẹ́ sáré jù kéde sílẹ̀ o. Mo ní tó bá ti di ní ọ̀la ọlọ́la yìí ọ̀làjọ́ Monday. Ẹ pàdé wa nílé agodo wa ní studio wa ń bí láago 11. Ọ̀kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé lórílẹ̀‐èdè Nàìjíríà. Wálé Akóredé tí òkú wa mọ̀ sí Òkúnnù. Ó máa wá studio wa lọ́la o. Ẹ wá pàdé ẹ wá kí ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe
ẹ wá bọ̀ wọ́n lọ́wọ́ ẹ wá bá wọn ya fọ́tò ẹ pàdé wọn lórí ètò ẹ pàdé wọn lọ́la ní stúdíò wa mo ní bákan náà níjọ́ sátidé tá a fẹ́ mú yìí o lọ́jọ́ méje òní àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn night of 1000 praises bàbá ló ta yín náà ló organize ẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run gbogbo olórin ẹ̀mí mímọ́ tó wà ní Maryland gbogbo ọ̀nà ń bọ̀ ń bẹ̀ ọ̀fẹ́ ló ń jẹ́ o ọ̀fẹ́ ló ń mímu ọ̀fẹ́ ní ẹ̀bùn Father Christmas máa fún àwọn ọmọdé àtàgbàlagbà lẹ́bùn ẹ̀yin kan tẹ́ bá fẹ́ morí kọ́ ẹ máa bọ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ ìlú lù ẹ máa bọ̀ ń bẹ̀ gbogbo ẹ máa wà ń bẹ̀ open mic wà ẹ wá bá wa dá sí Solomon Koka, I can see you my dear brother, God bless you. Solomon Koka, mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé, how are you? God bless you, happy Sunday. Bàbá o, abala tá a wà yìí la ti ń dúpẹ́ o. Láìpẹ́ láì jìnnà àwọn abala àdúrà kọrin níbi tí wàá ti fi ẹnu ara rẹ tí wàá fi bọ́lọ̀ sọ̀rọ̀ pé Olúwa nǹkan báyìí mo fẹ́ lọ́dún yìí, nǹkan báyìí mo fẹ́ lóṣù yìí, nǹkan báyìí mo fẹ́ lọ́sẹ̀ yìí, nǹkan báyìí mo fẹ́ lọ́jọ́ òní, nǹkan báyìí mo fẹ́ wákàtí yìí ó fẹ̀nu ara ẹ̀ sọ ṣùgbọ́n báyìí à ń dúpẹ́ ni let's go. lórí ilé mi àti lórí ẹbí mi o. Bàbá o ọ̀rọ̀ mi jọ́pẹ́ lọ títẹ́ lọ tá ìbáyọ̀ mi wọn á lálẹ́ akọrí ọmọ ti lọ tipẹ́ lọ tá ìbáyọ̀ mi yéyéyé wọn á lálẹ́ akọrí ọmọ ti lọ bẹ́ẹ̀ ní ìṣàlákọrí ọ̀rọ̀ mi lórí wọn lórí ní ìṣàlákọrí ọ̀rọ̀ mi lórí wọn lójú ọ̀pẹ̀lọpẹ̀ àkọ́ìtì ọ̀rẹ́ tí ló gbé mi ró kúlẹ̀ ọ̀pẹ̀lọpẹ̀ àkọ́ìtì àkọ́ìtì ló gbé mi ró yéyé bàbá o èmi màmá ọpẹ́ wá mo ní lábala táwa yìí à ń dúpẹ́ lọ́wọ́ bá gọ́ọ̀dù ní Ọlá Santos mo rí yín o ẹ kú àbọ̀ mo rí bí ẹ ṣe wọlé iṣẹ́ wa early praise lè tó ń lọ lọ́wọ́ láti Dayo Agbola Radio TV ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ tí download radio application wa ẹ lọ download ẹ o ọ̀fẹ́ lọ́fẹ́ ni ẹ máa gbọ́ wa live and direct 24 hours Dayo Agbola Radio ni ó wà lórí Google Play Store ẹ lọ download ẹ mo ní kẹ́ ẹ join wa lórí àwọn Facebook page sí Service Dayo Agbola ẹ join wa ń bẹ̀ bàbá ló ń ta ẹ join wa ń bẹ̀ Dayo Agbola Radio TV ẹ join wa ń bẹ̀ Dayo Agbomedia Diamond ẹ join wa ń bẹ̀ pages mẹ́rin yẹn lẹ́yìn máa rí wa live and direct ẹ pàdé wa lórí YouTube o ẹ táàpù Dayo Agbola síbẹ̀ ó máa gbé gbogbo ètò wa jáde gbogbo àwọn ohun tá a di ẹ máa bá gbogbo ẹ̀ ń bẹ̀ ẹ like ẹ wò ó ẹ dẹ̀ subscribe fún ẹ wá tẹ bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn yóò máa fún yín notification táwa ti ń wọlé ẹ lọ sí wẹ́bsáìtì wa o www.dayoagbola.com ibẹ̀ lẹ́yìn máa rí ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń ṣe ẹ máa mọ much nípa wa ń bẹ̀ tàbí tó bá wù yín ẹ kàn lọ lórí Google ẹ kàn táìpù Dayo Agbola síbẹ̀ ó máa gbé àwọn ètò wa jáde àwọn tá à ń ṣe àwọn iṣẹ́ wa ó máa gbé everything jáde bàbá ti sọ́dọ̀ ní ó ti já sọpẹ́ gbogbo ọ̀rọ̀ pátá tó ń dùn wá lọ́kàn gbogbo ọ̀rọ̀ pátá tó ń bà wá lọ́kàn jẹ́ ó ti sọ ọ́dẹ̀ ní ó ti já sí ó ti sọ ọ́dẹ̀ ní ó ti já sówó ó ti sọ ọ́dẹ̀ ní ó ti já sọ́lá bàbá ti sọ ọ́dẹ̀ ní ó ti já sọpẹ́. orí o àjàmọ́ orí ẹ ṣeun. ẹ ṣe Ọlọ́run Elédùmarè bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sọ́kẹ́ o. bàbá ti sọ ọ́dẹ̀ ní ó ti já sọpẹ́. bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sówó o. bàbá ti sọ ọ́dẹ̀ ní ó ti já sówó. bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mo rí yín o pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà ẹ wò ó mo ní mò ń kó àwọn èèyàn kan bọ̀ nínú ẹgbẹ́ mò ń kó àwọn Ìjẹ̀ṣà kan bọ̀ bàbá àwọn Ìjẹ̀ṣà ìyá àwọn Ìjẹ̀ṣà mò ń kó wọn bọ̀ nínú ẹgbẹ́ láìpẹ́ láìjìnà mo kí yín o pírẹsidẹ́ǹtì alága first lady ńkọ́ ẹ kú ojúmọ́ ẹbẹ̀ mi pọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọ́pẹ́ lọ sí. ọ̀rọ̀ mi tọ́pẹ́ mo sọ pé ó jọ́pẹ́ lọ. ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọ́pẹ́ lọ. mo sọ pé ó jọ́pẹ́ lọ.
tèmi tọ́pẹ́ because ẹnu tí bàbá fún mi mo fi ń buta mo dẹ̀ fi ń sọ̀rọ̀ ojú tó fún mi mo fi ń rìnà etí tó fún mi mo fi ń gbọ̀ràn ó pẹ́sẹ̀ mi ó ṣe é gbé. Mo fi ń ríran. Ẹni tí bàbá mi fún mi bẹ́ẹ̀ mo fi ń buta jẹ́. Bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá wọ́n ní happy Sunday, thanks for your support, ẹ ṣeun sir, God bless you sir. Mo ní níjọ́ Sátidé ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn. Àwọn tó pàwọ̀ ẹ̀ náà ni ẹ máa rí Dayọ̀ Agbọ́lá rédíò TV wà ń bẹ̀, ẹ máa rí Pleasant Services, ẹ máa rí Rehoboth Line Printing, ẹ máa rí Queen's Collection, ẹ dẹ̀ máa rí Glorious Catering Services. Àwọn tó sponsor ẹ̀ náà nù night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn. Ẹ jẹ́ pàdé níjọ́ Sátidé yìí o, Sátidé ta fẹ́ mú ìyẹn jẹ́ pàdé ń bẹ̀. Wo àwọn olórin káàkiri ní Maryland náà ń bọ̀ ń bẹ̀, tẹ́ ẹ bá wò ó látàpá ọ̀tún Speechless nìyẹn ó ń bọ̀ ń bẹ̀, Máyọ̀wá ọjọ́ ọmọ ó ń bọ̀ ń bẹ̀, Oyèwọlé Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ ó ń bọ̀ ń bẹ̀ o, Mẹ́rímẹ́tì Tósìn Àjú ó ń bọ̀ ń bẹ̀ o, Mariel Akínbóyè ó ń bọ̀ ń bẹ̀, Abímbọ́lá Charles ń bọ̀ ń bẹ̀, Rúùtù Àpáta ó ń bọ̀ ń bẹ̀, Fẹ́mi Bídàpọ̀ ó ń bọ̀ ń bẹ̀, Miracle Praise ó ń bọ̀ ń bẹ̀. Ẹ wo ọ̀fẹ́ lówó wọlé, ẹ kó gbọ́ ọmọ kéékèèké wá, ẹ̀bùn wà jaburata. Padà Christmas wa ó máa ti róòmù dé láìpẹ́ yìí ó ń kẹ́mú bọ̀. Ọ̀fẹ́ ni padà Christmas, ọ̀fẹ́ ló ń jẹ, ọ̀fẹ́ lówó wọlé, ọ̀fẹ́ ló mímu. Orí ọ̀fẹ́ Ọlọ́run náà ni Ọlọ́run náà ló ṣe. Ọjọ́ Sátidé yìí ni o, ọjọ́ méje òní ní aago mẹ́rin, address 10710 Marriottsville Road, Radastar MD 21133. Aago mẹ́rin la máa bẹ̀rẹ̀. Ìwọ tó bá mọ orí kan náà máa bọ̀ ńbẹ̀ wá kọrin kó fi yin Olúwa. Ìwọ tó mọ̀ lúlù máa bọ̀ wá lùlù ẹ kó fi yin Olúwa. Open mic wà ńbẹ̀, bóyá jó lóde mọ̀ ń jó máa bọ̀ wá fi jó ẹ̀yin Olúwa. Let's get to 1000 praises, 1000 praises, night of 1000 praises ni ẹ ṣé. Mo ní lálẹ́ òní Adéolú Olówóyọ̀ ọmọ wọn níjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì, a máa ń pè ní ọba onílù. Ó lọ́ọ̀ṣì ábọ̀mù ẹ̀ lónìí ní KOF Cafe Glendale Road lónìí láago méje òní. Ẹjẹ́ pàdé ńbẹ̀. Mo ní bákan náà òṣèré orí ìtàgé ni Wálé Akóredé tí gbogbo àmọ̀ sí Òkúnnù ó ń bọ̀ nílé agodo wa lọ́la o, ó ń bọ̀ ní stúdíò wa lọ́la. Wá pàdé Òkúnnù lọ́kùnrin lóbìnrin, ẹ wá bá Òkúnnù ya fọ́tò, lọ́kùnrin lóbìnrin ẹ wá bọ Òkúnnù lọ́wọ́, lọ́kùnrin lóbìnrin ẹ wá béèrè ìbéèrè tẹ́lẹ̀ béèrè lọ́wọ́ Òkúnnù. Ẹjẹ́ pàdé 4946 Old Court Road ní o, Radastar MD 21133. Ibẹ̀ ní stúdíò wa wà. Ẹ jẹ́ ká pàdé Òkúnnù lọ́la láago 11. Bàbá lé orí burúkú kúrò lọ́dọ̀ mi, ó lé oríire wá sọ́dọ̀ mi, ó lé aburú dànù, ó tàrí oríire sọ́dọ̀ mi. Kí wá ló kù tí máa ṣe ọpẹ́ náà ni ẹrú tó wà mọ́ núrò àmọ́ pẹ́ dá, èmi ọmọ ẹni mo mọ núrò mo mọ pẹ́ dá. Bàbá tó tàrí ayọ̀ sọ́dọ̀ mi o, ohun tẹ́mi lè rò pé ó ṣe ránṣẹ́ o, bàbá bá mi ṣe o, láì gbowó. èmi dúpẹ́ mo fi Olúwa bàbá mi lókè ó ṣeun o. èmi dúpẹ́ mo fi Olúwa bàbá mi lókè ó ṣeun o. Ọba tó lé ikú jàǹdà sílé ní ọba tó tàrí ayọ̀ sọ́dọ̀ mi o, ohun tẹ́mi lè rò pé ó ṣe ránṣẹ́ o, bàbá bá mi ṣe o, láì gbowó. ohun tẹ́mi lè rò pé ó ṣòro ṣe Gbogbo tí mo rò gbọ́dọ̀ ló ṣe bàbá bá mi ṣe láti bẹ̀rẹ̀ ọdún yìí. wọ́n lérò. Ìgbà wo la ṣe happy new year àná? Ọlọ́run mọ̀ jẹ́ èèyàn jẹ gbèsè. Níbo la ṣe happy new year? Ó lè báyìí oṣù kejìlá la tún wọ̀ yìí. Ó kọjá bẹ́ẹ̀. Ọmọ ni wọ́n lérò ó ṣòro. Iṣẹ́ mi kò lérò àní kò ṣòro. Bàbá ti bá mi ṣe o, bàbá ti ní lọ́kàn balẹ̀ o. Ẹgbẹ́ náà wá ẹgbẹ́
láti gbà wá o. ẹ wá wà ní sẹ́ o. o ṣeun aládìsá o ṣe God bless am for you yẹfun ọlọ́run bùkún ọ ọlọ́run bùkún ọ ẹ jẹ́ wọ abala bàdúrà kan ní o tẹ́ bá wò ó aago 8 kọjá ìṣẹ́jú 7 báyìí abala bàdúrà kan ní láwa yìí let's go there. kí ló wà dé a ní ọ̀bàdúrà kan ní àdúrà tó fi kan ní ó yá let's go. Mo dé sí ọlọ́run fanú bá mi ṣe. ṣé ẹ rí abala tá a wà yìí láti máa fi àdúrà kọrin ibẹ̀ láti máa ń bèrè lọ́wọ́ ọlọ́run tá a fẹ́ bólórí báyé ń kọ́ máa kọ tiẹ̀ èyí tó báyé kó háàdì mọ́ máa háàdì mọ́ mo dé sí ọlọ́run fàánú yanjú ọ̀rọ̀ mi àdúrà ti bẹ̀rẹ̀ nìyẹn àbọ̀jọ́ mú olókùn àrọ́jọ́ mú olókùn náà ó yá let's go. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kò wá ṣe yanu. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kò wá ṣe yanu. Òkun àwà tọ́lọ́run ò lè ṣe tí òkan wà ní tọ́lọ́run ò lè ṣe tí òkan wà tọ́lọ́run ò lè ṣe ohun gbogbo ṣíṣe ní Olúwa. Bóyá wọnú ayé mi wá. Òkun àwà tọ́lọ́run kò lè ṣe. Òkun àwà tọ́lọ́run kò lè ṣe. Òkun àwà tọ́lọ́run kò lè ṣe. Ohun gbogbo ṣíṣe ní Olúwa. Ọlọ́run tó ṣe yìí. Adéníyì Adélékè ìmúlẹ̀ kú àbọ̀ sórí ètò. Àṣeyọrùn fún mi. Abala tá a wà yìí fàdúrà kọrin ní. Bólórí bá ti kọ́ tó bá tẹ̀ mórí kọ nǹkan tó sọ yẹn fẹnu ara ẹ sọ yẹ́sìkẹ́ yes Colombia. Ó ṣèlérí fún Anna, ó sọ Anna tọ́lọ́mọ, ó ṣèlérí fún Maria, ó fi Jésù fún wa, ṣe bí wọ́n lọ́láyé àtọ̀run, wá ṣe ọ̀run fún mi. Ọlọ́run tó ṣe ìlérí wá mú ìlérí iṣẹ́ tí kò ní láyé àtọ̀run wá ṣe ọ̀run fún mi. Iná wá kọjọ́ wọn run, iná wá kọjọ́ wọn run, ogun tí mo jàjàjà tí ó ṣẹ́, iná wá kọjọ́ wọn run. Iná wá kojú wọn. Iná Olúwa. Iná wá kojú wọn. Ọmọ ayé mi dànù. Ogun tí mo jàjàjà tí ó ṣẹ́. Iná wá kojú wọn. Bóyá iná wà nù mí lọ o. Iná ńlá wọnú mi lọ. Iná ńlá. Iná wà nù mí lọ o. Iná ńlá wọnú mi lọ. Iná ńlá. Ọjọ́ ọmọ ayé mi mú. Iná ńlá wọnú mi lọ. Iná ńlá. Bóyá wà fún ayé mi ṣòfò dànù. Iná ńlá wọnú mi lọ. Iná ńlá. Holy Ghost fire. My spirit, feel my soul, feel my heart. Holy Ghost fire. My spirit, feel my soul, feel my heart. Don't let there be liberation. My spirit, feel my soul, feel my heart. Fire for fire ni ẹ fi ṣe. Fire for fire. Fire for fire ni ẹ fi ṣe. Dáná bọ̀ wọ́n. Àwọn ọ̀tá tó yọwọ́ iná. Yes. Ogun ọdún bẹ́ẹ̀ ṣínà bolẹ̀. Fire for fire ni ẹ fi ṣe. Fire for fire, yeah. Ṣé lójú òkun kan wọ́n? Fire for fire. Ó bá ṣe mí lára jẹ́ mi. Àwọn ọ̀tá tó yọwọ́ iná. Ó yọwọ́. Ogun ọdún rẹ̀ ṣínà bolẹ̀. Bóyá Fire for fire, yeah. orí ọ̀nà tí mo ṣe gbà lórí ẹnu. Fọ́nrán ò gbà bẹ́ẹ̀ orí ẹnu. Ọ̀nà tí ó gbé gbà láti ràn mí lọ́wọ́. Mo tọ́ mi gbà bẹ́ẹ̀ orí ẹnu. Tí mo ṣe gbà torí ọ̀nà. Ìyanu lórí. Fáráò bá bẹ̀ lórí ọ̀nà. Ogun ni fọ́nrán orí. Tí ó gbé gbà láti ràn mí lọ́wọ́. Olúwa. Ọ̀tá mi gbà bẹ̀ lórí ọ̀nà. Ọ̀tá mi gbà bẹ́ẹ̀ orí Ọ̀tá ẹnu. mi gbà bẹ̀ lórí ọ̀nà. Ọ̀tá mi gbà bẹ́ẹ̀ gbogbo. Ọ̀tá mi gbà bẹ̀ lórí ọ̀nà. Ọba tó ti dé jí ayé mi dìde. Ọ̀tọ̀ Jésù dìde, jí ayé mi dìde. Ọba tó ti dé sùn dìde ò jí ayé mi dìde. Ọ̀tọ̀ Jésù dìde, jí ayé mi dìde. Òkú ọjọ́ mẹ́rin ní àṣàlù agbára rẹ̀ ló jí dìde. Jésù dìde, jí ayé mi dìde. Ọmọbìnrin ọkọ̀ ọjà ìlú agbára rẹ̀ ló jí dìde. Ọ̀tọ̀ Jésù dìde, jí ayé mi dìde. Ilé gbogbo tó dùnkù nínú ayé mi bàbá
Fire will come down. I said fire will come down. Fire will come down. Devil will see me, I'm gone. Devil will see me, I'm gone. Enemies will hear me, I'm gone. Enemies will hear me, I'm gone. Problems will see me, I'm gone. Problems will see me, I'm gone. Now, oh, now some people don't carry on. Ẹlẹ́rù òṣì gbẹ́rù ẹ gbé. Carry on, oh. Una some people don't carry on. Una some people don't carry on. Olúwa má jẹ́ mú rẹ̀ ó yẹ. Olúwa má jẹ́ mú rẹ̀ ó yẹ. Èèyàn ló yẹ má jẹ́ mú o, tọ́lọ́run ò yẹ. Olúwa má jẹ́ mú rẹ̀ o yẹ. Ọ̀yẹ̀ rárá. Olúwa má jẹ́ mú rẹ̀ o yẹ. Èèyàn ló yẹ má jẹ́ mú o, Ọlọ́run ò yẹ. Bàbá mo sọ tẹ́lẹ̀ ṣe. Ẹ wo mo lábala tá a wà yìí láti ń fi ẹnu ara wa gbàdúrà sọ́lọ́run pẹ̀lú ara ẹ̀ kọ́. Bàbá mo sọ tẹ́lẹ̀ ṣe. Ẹ̀gbọ́n mi ṣe. Bàbá mo sọ tẹ́lẹ̀ Èèyàn ṣe. mo ní Ẹ gbọ́dọ̀. wọnú ayé mi lọ, ẹ wá fàyè mi lára rẹ̀. Ọba ayérayé, mo sẹ́ Ajíire ta ló bá ara ìṣe pé wọ́n ní sọ ríre ó lè wò ríre. Èmi ríre ń tèmi o, mo ríre gbà. ẹ̀wọ̀nú ayé mi. Ẹnu ara ẹni la fi kọ́ mẹ́jẹ ẹ́. Aráyé, ìrere, olúdáyé. Bàbá mo sọ tẹ́lẹ̀ ṣe. Gbogbo ẹ̀ ló lè ṣe. Bàbá mo sọ tẹ́lẹ̀ Ọlọ́run ṣe. ṣe pátápátá. Ẹ wọnú ayé mi lọ, ẹ wá fàyè mi lára rẹ̀. Sọ pé ẹni tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ jèrè ọmọ. Adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ pè mí lẹ́yìn ètò Adéwálé ọlọ́lá. Ọmọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà lórí ọmọ jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọkọ mo jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọkọ jèrè ọmọ. Èmi tí mo jìyà nílé ọkọ mo jèrè ọkọ mi. Èmi tí mo jìyà nílé ayọ̀ jèrè àlá. Òun kò ṣe ìdìbò já ìdìbò dúró ìdìbò wá. Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Òun kò ṣe ìdìbò já ìdìbò dúró ìdìbò wá. Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Protect me. Protect me. Protect me. Elédùmarè fi wọ́n wọ́n bàbá. Ó tójú ẹ̀ mẹ́ta ó dà. Ìwọ Elédùmarè fi wọ́n wọ́n bàbá. 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 Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. 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 Ayé mi ṣe ìdìbò dá ìdìbò dákẹ́ ìdìbò dé. Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Ayé mi ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Ó ṣe ìdìbò dá ìdìbò dúró ìdìbò wá. Ẹ wò ó babalá àdúrà kọrin fẹnu ara ẹ kọ màá rí tèmi ṣe lọ́dún yìí níwọ̀n bá tọ́dún yìí kù màá rí tèmi ṣe.
yìí abala bàdúrà kọrin ni MFM Tibri lórí yìí o Mountain of Fire Tibri I can see you God bless you. Kí máa rí bá ti ṣe lọ́sẹ̀ yìí kí rọ́nà gbégbà onílóṣù yìí kí máa rí tajé ṣe onílọ́dún èyí kí níwọ̀n nílò gbà gbogbo ìdáwọ́lé mi ó yọrí sí rere àti mú ó tẹ̀mí lọ́rùn kí n bá wo wájú kí n máa rálà ní kí n bá wẹ̀yìn wò kí n máa ríre kí n bá yẹ kọ́lé kí n máa rà ká àlàáfíà pẹ̀lú ìrọ̀rùn mo fẹ́ bàbá mo ní àjíire ta lóbìnrin ẹ̀jẹ̀ pé wọ́n ní torí rẹ̀ lòwò ríre èmi ríre ń tèmi bàbá sọ̀rọ̀ tèmi dayọ̀ àríbá ti ṣe. Can you just say marry money loba? Marry money. Can you just marry money loba? Marry money. Can someone say to me at the ring? Can someone say to me at the ring? Can you just say to me at the yard? Can you just say to me at the yard? Labara baba mi lobe, labara baba mi lobe, labara baba mi lobe. Yes sir. Tàbí kan méje àdínlọ́jọ́ òní tí má ṣorí gbé onílọ́sẹ̀ yìí tí má ṣẹ̀ṣẹ̀ gbé onílọ́sù yìí tí má fẹnu kọ onílọ́dún èyí tí má ṣẹ̀ṣẹ̀ gbé o kẹ́mi má sọnù kẹ́mi tó sọnù tí má yẹ ṣìnà kí n tó mọ̀nà àbọ̀dé ikú orí mi kọ́ àbọ̀dé òṣì ẹlẹ́dàá mi ò fẹ́ ìkáwọ́lé rí ìjẹsẹ̀ mọ́lẹ̀ ẹlẹ́dàá mi ò fẹ́ ìkáwọ́lé rí ẹlẹ́dàá mi ò fẹ́ àlàáfíà pẹ̀lú ìbàlẹ̀ ọ̀rọ̀ ni mo fẹ́ bàbá. Ẹ̀sánwó sí màríbá ti ṣe sẹ́. Ẹ̀sánwó sí màríbá ti ṣe sẹ́. Ẹ̀sánwó sí màríbá ti ṣe o. Ẹ̀sánwó sí màríbá ti ṣe o. Kẹ́lẹ́jọ́ sí màríbá ti ṣe à. Ẹ̀sánwó sí màrá ló bẹ̀ gbà. Ẹ̀sánwó sí màrá ló bẹ̀ gbà. Ẹ̀sánwó sí màríta dé ṣe. Ẹ̀sánwó sí màríta dé ṣe. Kẹ́lẹ́jọ́ sí màrí mọ́ni ló bá. Kẹ́lẹ́jọ́ sí màrí mọ́ni ló bá. Ẹ̀sánwó sí ẹkún mi àdẹ̀rín sẹ́. Ẹ̀sánwó sí ẹkún mi àdẹ̀rín sẹ́. Kẹ́lẹ́jọ́ sí ẹ̀gbọ́n mi àjàyọ̀. Kẹ́lẹ́jọ́ sí ẹ̀gbọ́n mi àjàyọ̀ sẹ́. Lábára bàbá mi lókè. Lábára bàbá mi lókè. Lábára bàbá mi lókè. Ayé àṣẹ. Abala bàdúrà kọrin láwa lórí ètò wa Airly Praise ìyìn àjímúná. Ẹ wò ó lọ́la Wálé Àkórèdé bàbá wa Òkúnnù wọ́n ń bọ̀ stúdíò wa wọ́n ń bọ̀ live lórí ètò. Ẹ̀jẹ̀ bá ń pàdé lẹ́fẹ́ ṣe é lò sí Òkúnnù ẹ̀jẹ̀ àpàdé láago 11 ní stúdíò wa lọ́la. Ẹ̀jẹ̀ bá ní nọ́mbà mi ẹ pè 443-760-8578. Wálé Àkórèdé Òkúnnù wọ́n ń bọ̀ lórí ètò lọ́la. Níjọ́ sátidé ẹ wò ó night of 1000 praises ni. Ṣùgbọ́n ẹjẹ́ gbàdúrà tán náà tí a bá gbàdúrà tán á padà sórí ẹ̀. Òwe ẹ̀bẹ̀ mi lọ sílé ẹ̀ṣẹ̀ máa jẹ́ kí n tẹ́ bàbá ọ̀dà sẹ́. Torí gbọ́gbọ́rọ́ lọ́wọ́ ń yọ jù. Torí lọ jẹ́ kí lè ẹjọ́ tá mi lọ. Ìwọ ni mo bẹ̀.
àlàáfíà àdúbalẹ̀ ni mo fẹ́ bàbá. Àlàáfíà àdúbalẹ̀ rọ̀ ni mo fẹ́ bàbá. Yasọ́wọ́ sí màrí bá ti ṣe sẹ́. Màrí bá ti ṣe. Yasọ́wọ́ sí màrí bá ti ṣe o. Màrí bá ti ṣe. Yasọ́wọ́ sí màrí bá ti ṣe. Màrí bá ti ṣe. Yasọ́wọ́ sí màrí bá ti ṣe sẹ́. Màrí bá ti ṣe. Can you just say màrí bá ti ṣe? Màrí bá ti ṣe. Yasọ́wọ́ sí màrọ́ lọ dé gbà. Màrọ́ lọ dé gbà. Can you just say màrọ́ lọ dé gbà? Màrọ́ lọ dé gbà. Can you just say màrí mọ́ni lọ gbà sẹ́? Màrí mọ́ni lọ. Can you just say màrí mọ́ni lọ gbà sẹ́? Màrí mọ́ni lọ. Lágbára bàbá mi lókè tí mo bí àṣẹ. Lágbára bàbá mi lókè tí mo bí àṣẹ. Lágbára bàbá mi lókè tí mo bí àṣẹ. Lágbára láṣẹ láyé tí mo bí àṣẹ. Lágbára láṣẹ. Màrí bá ti ṣe máa rọ́nà gbégbà màrí mọ̀ nílò gbà. Ayé afẹnure wí tèmi yẹ́sìkẹ́ fẹnu rẹ kọ́ tiẹ̀. Let's go. Pé a máa ṣe pépèpé lónìí ni bí aṣọ bàbá aṣọ náà. Òní ni àjọ̀dún ìjọ táwọn àtẹ́ǹdì àgbúrò tètè délé ìjọsìn lónìí. Ẹ má gbàgbé o pé níjọ́ sátidé tó ń bọ̀ yìí night of 1000 praises àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn ní Baltimore láti máa ṣe o. 10710 Marriottsville Road, Grandastar MD 21133. Àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi náà ń bọ̀ ńbẹ̀ o. Father Christmas ń bọ̀ ńbẹ̀ lọ́fẹ̀ẹ́. Gbogbo olórin ara ń bọ̀ ńbẹ̀. Ẹ̀wá ẹ̀yin gan tẹ́ ẹ fẹ́ morí kọ tẹ́ ẹ morí kọ ẹ mọ̀ bọ̀ ńbẹ̀. Ẹ wá kọrin sí ọba àwọn ọba yẹ́sìkẹ́. Lónìí ọba àlù Adéolú ọba onílù ó ṣe lọ́ọ̀ṣì ábọ̀mù ẹ̀ lónìí wọ́n pè ní ìlú praise ní KOF cafe ẹ̀jẹ̀ àjọ pàdé ńbẹ̀. Mo wá tó bá di lọ́la Wálé Àkórèdé tá a mọ̀ sí Òkúnnù wọ́n ń bọ̀ ní stúdíò wa lọ́la. A tún máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀yìn èèyàn wa tá a ní nọ́mbà yín lọ́wọ́ ẹ máa rí lórí Facebook náà ẹ máa rí lórí WhatsApp. Ìyẹn tí dìgbà náà ẹ jẹ́ kó bá wa Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ kọ́ bá akọrin parí ìsìn. Ó yá, let's go there. Amẹ́ríkà ó máa ró títí dé gbogbo Yúróòpù pátá.